Ọlọ́run ti mú ẹ o sì ní bọ́nú ẹ̀. Lateef Adédìméjì actor òun ní MS Baba ló gbé fọ́tò ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ló kọ̀ tiẹ̀ kalẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Lateef Adédìméjì pé ó sọ ọmọ ẹ̀ ní orúkọ lárúbáwá ẹrú Allah. Àwọn ọmọ tán ẹ̀ṣẹ̀ dáyé ẹni ẹlẹ́ni tára ń kan tó ti ń wá ọmọ tipẹ́tipẹ́ tọ́lọ́run ọba wá jàjà ṣàánú ẹ̀ ìwọ ò wá rí nǹkan tó lè fi congratulate ẹ̀. Cyberbullying, character assassination, gbogbo ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ tòjọ́ ìrántí gbogbo àwọn law terms tí wọ́n fi bẹ́ẹ̀ gbáǹdì ni. Ó yẹ kó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ta lọ́lọ́run ni kó béèrè báwo ni tó ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n onípẹ́pẹ́ sí àwọn tó ń support yẹ tó dúró ní Nàìjíríà tó ń lọ bully gbogbo àwọn èèyàn nílùú òyìnbó. Mo tiẹ̀ mọ̀ pé wẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn ti Kristẹni àsìkò tí wọ́n làṣírí ẹ fẹ́ tú torí mo rí pé o ti sọ pé Mary gan wọ́n gà wá ni oní Mary oní kìí ṣe virgin wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo fún o ti bẹ̀rẹ̀ sí ní ta sí Jésù náà o ti ní Kristẹni náà ẹ̀sìn kínní kankan ní àsìkò tó wọlé tọ́ tí wọ́n báyìí lásìkò ó ti wá da bó ti àrá ti ran bọ́ǹbù lọ́wọ́ báyìí. Ẹ bá mi béèrè lọ́wọ́ MS Baba kí ló kún ẹ pẹ̀lú pé wọ́n so orúkọ ọmọ ní orúkọ mùsùlùmí ṣe bí Musiliu níwọ náà ń jẹ́ kí ló dé tó change orúkọ yẹn kó tó shorten ẹ̀ sí MS. Kí ni problem ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ́ máa wá ń support ẹ̀ MS Baba sallallahu alaihi wasallam àfi kẹ́ ẹ tẹ̀lé lọ báyìí o ẹ dìde báyìí kẹ́ wá tẹ̀lé lọ mo rò pé tí ẹ lọ ka pépà kẹ́ ẹ lọ rí pé òun náà ti wà wanted báyìí fún cyberbullying. Àwa sọ nígbà náà lọ́run títa lọ́lọ́run ń bully Islam tó ń wọnú gbó ṣe rí kinní kan wà tí mo máa ń fẹ́ káwọn èèyàn mo máa ń sọ kinní yẹn mọ́nú ọ̀rọ̀ àwọn olórí ibú èèyàn kan máa ń wọnú comment section mi kò sí tí wọn kì í pera wọn tán wọ́n máa ń wò mí bí ẹni tí ò ní làákàyè ṣùgbọ́n ohun tèmi ń sọ yé mi. Kéwú tí ta lọ́lọ́run ń pè ní ìtàn lásán mo ṣe ọ̀rọ̀ kan fídíò kan sẹ́yìn mo ní pé ohun tó rọ̀ mọ́ kéwú lágbára ju tí wọ́n ń rò lọ bó ṣe ń pè nítàn yẹn bí ọjọ́ kìíní àná tó ń sọ̀rọ̀ sáwọn tí wọ́n ń lo tàbátì àdá ó ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ kíní kan mo ní ṣé o ti rí bó ṣe jẹ́ pé àbílàábì ni Ọlọ́run ọba fi ṣépè fún tó jẹ́ àbílàábì ni wọ́n ń pè sínú ẹ̀ yẹn tí àwọn àfáà bá fẹ́ jókòó fi sàsí ẹ tọ́n bá fẹ́ fi bẹ́ẹ̀ lọ́run lọ́wọ́ ẹ̀ sí ẹ wọn ò nídìí láti sọ pé ibi táyé àbílàábì wà yẹn wọn ò nídìí láti sọ pé MS Baba sínú àbílàábì yẹn náà ni wọ́n máa pè sínú ẹ̀ á sì mú ẹ. A sọ̀rọ̀ yẹn jọ́ kìíní àná wọ́n dùn pé bóyá ó ṣe ọ̀rọ̀ mò ń sọ kó sí táwọn èèyàn sọ tán bẹ́ẹ̀ nínú mi dùn pé orí online oníkálukú free gan ohun tẹ́ ẹ̀ nílé ṣe ní physical ẹ̀ máa tẹ̀ lọ́lọ́run bá ti rówó ṣe data báyìí kò sí tẹ́ ẹ̀ nílé táìpù síbẹ̀ ta lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní bú Islam ó ya Kùránì ó ṣe gbogbo ẹ̀ àwọn àfa ò lè mú nítorí pé òun ló ní Kùránì òun ló fowó rà ló sì ya ṣùgbọ́n wọ́n mọ bí wọ́n ṣe bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ sí tí yóò kọlù òfin tó bá kọlù òfin á wá mú wọn wá dá sẹ̀ríà gbogbo tó ti ń ṣe sẹ́yìn á wá dá sẹ̀ríà ẹ̀ fún Ọlọ́run ló gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló fún Islam nírú agbára bẹ́ẹ̀ ẹ̀sìn kẹ́sìn tó bá nírú agbára bẹ́ẹ̀ náà kó lò ó kò sí tó fi ń ṣèyàn bẹ́ẹ̀ ni ẹni bá béèrè wọ wọn a máa fún ní wọjẹ ni torí pé ká lè bá akẹ́kọ̀ọ́ kórìí wá bá sẹ́ẹ̀tì ní ìjọba ṣe gbé prison lẹ̀ ni wọ́n ṣe gbé police station lẹ̀ tó bá lọ tó dé àwọn ẹ̀kọ́ wà akẹ́kọ̀ọ́ ni tó bá fún ẹ náà bá ra fi nọ́ra ẹ̀ lára lórí tó ṣe àwòtún ní padà sí díẹ̀ mọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá ṣe dáwọn ẹ̀dá kan sórí ilẹ̀ ayé náà tó ṣe pé àwọn gbọ́dọ̀ fi nọ́ra ẹ̀ lára kó o kẹ́kọ̀ọ́ kó o lè bẹ̀rù Ọlọ́run ọba ìgbà tóun náà gbà tó yá ó padà kọjá ayé ẹ̀ ó gbé àṣìṣe ọ̀rọ̀ ẹ̀ wọ character assassination ọ̀ká pè ní impersonation of character ó padà gbé wọ ọbẹ̀ ṣe mọ̀ pé yẹn wọnú òfin faramọ́ yẹn láti gbé yàn àmọ́ ó ń ya Kùránì ó ṣe kinní kan kò sọ́nà yẹn wọ́n sì ra bá abẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ ó sì ṣìṣe débi tó fi máa wáráyè fi mú ó ti wá dé bẹ́ẹ̀ MS Baba náà báyìí o ibi tó bá wá fẹ́ gbà mo fẹ́ rè gbogbo bá ṣe máa ń sọ àwọn olórí burúkú kan á jókòó sínú comment section kò sí èbú tí wọ́n ní bú wa tán wọn láwọn àfa abẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ sí ẹ kéwú tó ń pè ní stone yẹn á sì ṣàkóbá fún ẹ wàá ṣe bẹ́ẹ̀ wàá fi ṣìṣe nígbà Ọlọ́run máa wá mú ní ìsìn Lateef Adédìméjì actor òun ní MS Baba ló gbé fọ́tò ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ló kọ̀ tiẹ̀ kalẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Lateef Adédìméjì pé ó sọ ọmọ ẹ̀ ní orúkọ lárúbáwá ẹrú Allah àwọn ọmọ tán ẹ̀ṣẹ̀ dáyé ẹni ẹlẹ́ni tára ń kan tó ti ń wá ọmọ tipẹ́tipẹ́ tọ́lọ́run ọba wá jàjà ṣàánú ẹ̀ ìwọ ò wá rí nǹkan tó lè fi congratulate ẹ̀ èébú ló bẹ̀rẹ̀ sí ní bú pé dìdìrín ni bójú ṣe làtó yìí ó sọ ọmọ ẹ̀ lẹ́rú lárúbáwá Ọlọ́run ti mú ẹ o sì ní bọ́nú ẹ̀ bẹ́ẹ̀ ni ò ní bọ́ nínú ẹ̀ gbogbo ẹ̀yin babaláwo pátápátá gbogbo àtẹ̀yin tẹ́ ń support ẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí ságùn báyìí nísìn ẹ bẹ̀rẹ̀ sí sà ẹ kú mọ́ ìjọba máa mú ṣínkẹ́ báyìí ni yóò wá lọ fojú balẹ̀ ẹjọ́ gbogbo bó ṣe ń bẹ ní ẹlẹ́ni lórúkọ jẹ́ àwọn ọmọ ọlọ́mọ tán tí lẹ́ṣẹ̀ tó sọ pé ẹrú ni wọ́n ẹrú Allah ni wọ́n ẹ bá mi béèrè lọ́wọ́ MS Baba kí ló kún ẹ pẹ̀lú pé wọ́n sorúkọ ọmọ ní orúkọ mùsùlùmí ṣe bí Musiliu níwọ náà ń jẹ́ kí ló dé tó change orúkọ yẹn kó tó shorten ẹ̀ sí MS kí ni problem ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ́ máa wá ń support ẹ̀ MS Baba sallallahu alaihi wasallam àfi kẹ́ ẹ tẹ̀lé lọ báyìí o ẹ dìde báyìí kẹ́ wá tẹ̀lé lọ mo rò pé tí ẹ lọ ka pépà kẹ́ ẹ lọ rí pé òun náà ti wà wanted báyìí fún cyberbullying
character assassination àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹ̀sùn ni wọ́n ti fi kan MS Baba báyìí o. tó ọba tó sin ta lọ́lọ́run lọ bí tiẹ̀ náà tóun náà lọ fi kọ́gbọ́n kì í pààyàn o nà kì í pààyàn ibẹ̀ yẹn èèyàn kì í kú síbẹ̀ yẹn kàn máa lọ ń kọ́gbọ́n ni bóyá tán bá lọ mú wọn náà lọ bẹ̀ tó bá máa fi padà dé Islam àti ẹ̀sìnmi díẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo. And then number 2, Allah tó pè lóòṣà mo jẹ́rìí àwọn Islam àdìde sí ẹ lásìkò yìí òòṣà yẹn wàá mú wọn débi tó jẹ́ inú Kaaba yẹn bóyá ọ̀fẹ́ ló máa lọ sí Mẹ́kà lásìkò yẹn àmọ́ tó máa bẹ́ẹ̀ ṣí tí wàá wá fi ibi tí òòṣà ọlọ́wọ́ mẹ́ta yẹn tó wà tí wàá fi hàn ọwọ́ ibi táwọn ti máa ráyè ra ẹkùn ródóródó ibẹ̀ ló ti délẹ̀. So àti wá ń dúró díẹ̀ báyà fẹ́ wo ibi tó bèrè àníyàn jà gbogbo ẹ̀yin tẹ̀ ń kín lẹ́yìn gbogbo ẹ̀yin babaláwo àtẹ̀yin tẹ̀ túṣe babaláwo náà tó yẹ pé ẹ support ẹ̀ dáadáa ẹ máa bá fáńtẹ́ bá lè fà báyìí o torí wọn àti Lateef Adédìméjì ni wọ́n jọ fẹ́ wọ̀jà ìjàkadì báyìí ó ti ń ṣe àwọn èèyàn ń wù ẹ̀ràn ṣé orí pé o ti kọjá yìí kó o sọ pé ní ẹlẹ́ni néèmù àwọn ọmọ ẹ̀ lórúkọ ẹrú ó pè wọ́n ní ẹrú cyberbullying character assassination gbogbo ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ tó jọ ìrántí gbogbo àwọn law terms tí wọ́n fi bẹ́ẹ̀ gbáǹdì ni láìpẹ́ láì jìnà gbogbo yín lẹ́wàá rí i pé tó bá padà wá lọ tóun náà wá dé bí òde wá lọ wọn bá punishment tí wọ́n bá fún mo mọ̀ pé àwa ṣe wí agbẹjẹmọ́wọ́ tá a bá sọ̀rọ̀ nítorí pé ilé àwọn eléyìí ọ̀ní làákàyè ó wá délé àbí kò délé báyìí mo ṣe fídíò yẹn jọ́ kìíní àná wọ́n ní wọ́n á fi kéwú tó pè ní story yẹn wọ́n á fi bẹ́ẹ̀ lọ́n lọ́wọ́ ẹ̀ sí ẹ ó sì ṣìṣe ṣèbí tàn lásán ni pé ohun tí wọ́n náà pe orúkọ Lateef Adédìméjì àtàwọn ọmọ ẹ̀ sọ pé tàn ni báwọn fà á tán bá ti wá gbé ẹ kì í dé bá ní káyẹrí tiẹ̀ náà ti dé bẹ́ẹ̀ báyìí ó yẹ kó o kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ta lọ́lọ́run ni kó o béèrè báwo ni tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n o ní pẹ́pẹ́ sí àwọn tó ń support yẹ tó dúró ní Nàìjíríà tó ń lọ búlì gbogbo àwọn èèyàn nílùú òyìnbó mo tiẹ̀ mọ̀ pé wẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn ti kírísítẹ́nì àsìkò tí wọ́n làṣírí ẹ fẹ́ tú torí mo rí pé o ti sọ pé Mary gan wọ́n ń gà wá ni oní Mary oní kìí ṣe virgin wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo fún o ti bẹ̀rẹ̀ sí ní ta sí Jésù náà o ti ní kírísítẹ́nì náà ẹ̀sìn kínní kankan ní àsìkò tó wọlé tọ́ tí wọ́n báyìí àsìkò ó ti wá da bó ti àrá ti ran bọ́ǹbù lọ́wọ́ báyìí wash out afẹ́ wo bí tó fẹ́ bẹ̀rẹ̀ àníyàn jà gbogbo ẹ̀yin ayírí tó kù ẹ̀yin ọlọ́ba àkànbí ọlọ́ba èmi ni kí lorúkọ wèrè tó máa ń dirun bí obìnrin náà bóyá Ifáńkálélúyà ni morúkọ ẹ̀ àti obìnrin kan tó lóhùn ìyàwó àlá wèrè tó ń jẹ yín sọ̀rọ̀ níjọ́ kìíní àná tó ń sòyìnbó bí ẹni pé wọ́n fọ́ọ̀sì ẹ̀ pé kó máa sòyìnbó àwọn aṣíyèrè tó ka gbogbo àwọn èèyàn dẹni tí ó kàwé bíi tiẹ̀ òun nìkan ló máa kọ́ kàwé ó dé yín pọ̀ ó ń sòṣì ọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin tó kù tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ gbẹ́sìn ìṣẹ̀ṣe rù tẹ́ fi ń takò gbogbo àwọn ẹlẹ́sìn ayé gbogbo yín ti wá ta báyìí afẹ́ wo tẹ́ fẹ́ ṣe Lateef Adédìméjì ń pè yín báyìí níjà àti wọ́ṣà afẹ́ wo bí tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àníyàn jà ẹ̀yin ayé rí dédé so ó ti bá ẹ báyìí o ó ti bá ẹ báyìí bó ṣe jẹ́ ni ó ti bá ẹ báyìí.